dákun máa pa mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí àdàmà àlè ìlọ. bá a ṣe rí ni kò sówó àwọn èèyàn rò ipa ń ká owó mọ́rkásì ni albarka lójú. Allahu akbar. rubba lahadin qad sara lahadan miraran dahikin min tazahumil adida. rubba lahadin mélòó la fẹ́ kànú sàárè qad sara lahadan miraran tó náà tó wá di sàárè dahikin ọwá ń rẹ́rìn ó ń fi yín rẹ́rìn min tazahumil adidadi níbi ìdìfúnfún fún àwọn ọ̀tá. èmi ò fẹ́ báwọ̀ ṣe ìwọ ò fẹ́ bá mi ṣe wọ́n dẹ̀ gbé wọn sínú sàárè kan náà. kí ọlọ́run kí ó jẹ́ rí bàbá àgbà láyége pẹ́ iná la fi ń sọ wípé ọlọ́run gbé yín kalẹ̀ kẹ́ máa jẹ́ ìmọ́lẹ̀ ẹ sì ń jẹ́ ambassador fún peace àlàáfíà. ọ̀rọ̀ yìí ò ń jẹ́ pé tọ̀ islam lẹ́ ń jà fún àmọ́ humanity ó ṣíwájú islam so lára bí gbogbo wa ṣe wà kálukú ó máa pínpín rẹ̀ á dẹ̀ máa gbégbé àlàáfíà kọ́lọ́n kó jẹ́ rí bàbá aláyége pẹ́. náà mẹ́lẹ́ẹ̀kejì kàtọ́ a bọ́ sí ìtẹ́kù makbara ìwà tí bẹ́ẹ̀ ni bàbá mọ̀ ní pàtàkì radiyallahu ta'ala anhu Markazi sì mọ̀ ní pàtàkì. ìjọ tá bá ti bímọ tó kéwẹ́ tí Islam fún wa ní ẹ̀tọ́ àti nǹkan tó yẹ kí òbí ṣe lórí ọmọ tó bí yẹn responsibility òbí. bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ responsibility àwọn tó bá wà tó kú bá kú responsibility tá gbọ́dọ̀ ṣe lórí òkú àti àwọn tí wọ́n bá gbẹ̀yìn fókú yẹn tí wọ́n bò láṣìírí méjèèjì ní Islam lẹ́sẹ̀kẹsẹ̀ ní Islam kó ló ṣàkólé kan. so a lè máa dunnú wípé à ń bímọ nìkan ká má palẹ̀mọ́ wípé tẹ́nìkan bá ṣíwọ́ ọṣẹ́ kí ló yẹ ká ṣe. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ṣíwọ́ ọṣẹ́ báwọn mùsùlùmí ṣe fẹ́ràn ẹ̀ tó bọ́n ṣe kíní ọjọ́ mẹ́ta ló wà ń lẹ̀ wọ́n tí sin àwọn míì pé kò tí kú àwọn míì pé báwo ló ṣe fẹ́ kú ẹni táwọn màláíkà ń ṣe sàlátù fún tọ́lọ́run ń ṣe sàlátù fún báwo ní irú èèyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ kú. Sayyidina Abubakar radiyallahu anhu nígbà tó rí gbogbo àwọn kan tí wọ́n ń ṣe lọ́wọ́ ní ọ̀ràn tí àyà kan nínú Al-Qur'ani ní pé wa ma Muhammadun
إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلا يضر الله شيئا سيجزي الله الشاكرين. Ànábì tẹ́ ń rí ó ti kú nìyẹn. Àwọn tó ti wá ṣáájú ẹ̀ wọ́n kú. Ṣé tó bá kú ẹ yẹ̀yìn padà ni? ومن ينقلب على عقبيه Ẹni tó bá yẹ̀yìn padà فلن يضر الله kò ṣe شيئا nǹkan kan, kò ní Ọlọ́run lára kíní kankan. وسيجزي الله الشاكرين. Ọlọ́run ó san ẹ̀san fún ẹni tó bá dúpẹ́, fún ẹni tó mọ̀ọ́re. So wọ́n fi Ànábì lẹ̀ lọ́jọ́ mẹ́ta, àwọn ọmọ ṣe fẹ́ ṣe. Ànábì tó ń sallallahu alaihi صلى wasallam. الله عليه وسلم. tẹ́nìkan bá kú tán máa gbé wá tó máa kírun sí lára. Àwọn àmọ́mọ́ ṣe fẹ́ ṣe. Wọ́n kírun jọ̀mọ́ sí lára. Kálukú ń dé pé ó kú bẹ́ẹ̀ náà, so kálukú sì ń ṣe kábàrà tiẹ̀. Kálukú ń kírun ẹ̀ sí lára, wọ́n ń padà. Ìyẹn ló fi hàn wá wípé wọ́n ní Islam ó ṣe ètò báwo la ṣe ṣe nígbẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wa, ó ṣe kalẹ̀ fún wa. So náà eléyìí èèyàn kéwú fún wa wípé a gbọ́dọ̀ palẹ̀ mọ́ ìgbẹ̀yìn. Inú àwẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń pè mí lékún lórí kíní, àwọn èèyàn wá ń wò wípé ṣé mò ń dágbére ni? Lọ́bọ̀. Kò tí ẹni èmi lára tó bá rí pé mò ń dágbére. Àmọ́ nǹkan tán ń rò yẹn kọ́, Allahu Akbar. nítorí pé tí n bá wo nǹkan tọ́lọ́run ṣe fún mi ń gbà yẹn, Allahu Akbar. in tó ṣẹlẹ̀ sí mi àti kíní, ó lè pààyàn lẹ́kún. Wípé ṣé mi náà ni mo tún wá sì dúró tí mo sì ń Allahu sọ̀rọ̀. Akbar. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillah. رب العالمين. Ìkan Ó ń nìyẹn. sẹ́kún ti bànújẹ́. Rárá. Ẹkún tọpẹ́ ni. Tọpẹ́ ni. Allahu Akbar. Ìkan bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, èmi a máa sunkún, Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ fún mi. Jàzìbíyà yẹn Ọlọ́run ló ṣe, èmi náà mọ bó ṣe máa ń wá. Àánú wa ń bẹ ni. pàápàá jùlọ Innal qalba iza qasa nuzi'at minha ar-rahma. So tí n bá tàbá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Ọlọ́run, tàbá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tọrọ babaláyé tí mo bá wo wàhálà tá Ànábì ṣe, Sallallahu alaihi wasallam. yóò pa mí lẹ́kún. Ṣáà náà dẹ̀ fẹ́ débi tó dé. sallallahu alaihi wasallam. Sallallahu alaihi Wọ́n bá wasallam. ní ta ló ń fà Ànábì kó lọ, gbogbo náà la máa sáré náwó. Ta lọ mọ àlìjánnà kó lọ, gbogbo la máa náwó. Ta lọ mọ náà kò sẹ́ni tó fẹ́ náwó. So ìyẹn Allahu Akbar. bẹ́ẹ̀ tí n bá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ bàbá tó bí mi, Radiyallahu ta'ala anhu. ta'ala anhu. ìkọ̀ọ̀kan nínú ìgbésí ayé mi
ni mo mọ̀ pé bàbá tó bí mi ó fẹ́ràn mi púpọ̀. tagammadahu Allahu bi wasi'i rahmatihi. Ni mo mọ̀ pé ó fẹ́ràn mi púpọ̀. tagammadahu Allahu bi wasi'i rahmatihi. Láti kékeré ni. Allah ta'ala ni. Mo gbọ́njú bá ìfẹ́ yẹn. Ọ̀tẹ̀ ńgbà tó ń di pé à ń dàgbà díẹ̀díẹ̀. Ó kájú yẹn, ó ká kúrò. Ibi tó ti dàrú nìyẹn. mọ́pọ̀lọpọ̀ lójú. Wallahi lazim. Gbogbo mọ́pọ̀ alhamdulillah rabbil alamin. débi pé ìfẹ́ yẹn tó bá kú bàbá tó bí mi náà pẹ̀lú Ọlọ́run, ọmọ bó ṣe ń bọ́ lọ́run sọ Allahu tí mo mọ̀. alhamdulillah Mo dúpẹ́. alhamdulillah rabbil alamin. So gbogbo wọ̀nyí yìí máa jẹ́ kí ẹkún dùnnú ni, ẹkún ọpẹ́ tí ẹ fi dúpẹ́ fọ́lọ́run ni. so ìgbà tó wá di pé àwọn ìtẹ́ wà ní Látan ní òkè Súnà Àbárì bẹ́ẹ̀, so ìtẹ́ mùsùlùmí wà, àwọn Haúsá ní tẹ́ Lágége níjàfòjò ń bẹ. Ní kúkúrú Markazi ní níjọ́ náà lọ́hùn plọ́ọ̀tì bí 2 àbí 3 tí bàbá fi ra ibẹ̀, wọ́n ṣe fún jọmọ́ Markazi. So ìtẹ́ yẹn wá kún, kò tí ẹ̀ ṣe wọ̀ mọ́. Rubba lahadin qad sara lahadan miraran dahikin min tazahumil adida. Rubba lahadin qad sara lahadan miraran dahikin min tazahumil adidadi. min tazahumil adidadi. Rubba lahadin mélòó la fẹ́ kànú sàárè qad sara lahadan miraran tó náà tó wá di sàárè. Dahikin tazahumil adidadi. Ó wá ń rẹ́rìn, ó ń fi yín rẹ́rìn min tazahumil adidadi níbi ìdìfúnfún fún àwọn ọ̀tá. Wọ́n dẹ̀ fi ní èmi ò fẹ́ báwọ̀ ṣe, ìwọ ò fẹ́ bá mi ṣe. Wọ́n dẹ̀ gbé wọn sínú sàárè kan náà. Allahu wọ́n dẹ̀ fi ní mélòó la fẹ́ kà nínú òkúta bá ń rọra máa gbé díẹ̀díẹ̀. Wọ́n dẹ̀ fi ní mélòó lẹ́ni tá a sìn alábàkọ́yà dẹ̀ fi ní lórí àwọn àṣẹ́kùbọ̀ ara tá a bò kalẹ̀. fi tawili azimani wal abadi. A rí pé ọjọ́ ti gùn. tawilil abadi. Lórí wọn tá à ń sìn, tá à ń gbé. Àwa ń rìn lórí ilẹ̀ ni. Sir inistata'ta fil hawa'i ruwaida láti Bó bá ń wọ̀n ẹ́. ala rufatil ibadi. Bó bá ń wọ̀n òfò. Àmọ́ Ọlọ́run ò dá wa ní ẹni tó ń fò.
ní kíni àníyẹ a máa rìn lórí ilẹ̀ yìí báyìí náà ni. Allahu Akbar. لاغتيالا على رفات العباد má máa yan La ilaha illallah. ala rufatil ibad. لا إله إلا الله. إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. الله o lè أكبر. dálẹ̀ lu. الله أكبر. صاحي هذه قبورنا تملأ الرحب فأين القبور من عاد ìwọ ọ̀rẹ́ rọra gbéṣẹ̀ torí orí ètò orí sàárè kan ló ń rìn. الله أكبر. sàárè yẹn min ahdi ahdi látàyé àwọn àdàlúlá nílẹ̀ yìí tí ń jẹ́ sàárè wọ́n sì ń gbé àwọn èèyàn wọ́n sì ń gbé wọn rì síbẹ̀. الله أكبر. خفف الوطئة ما Rọra أظن ṣe- قديم الأرض rọra gbéṣẹ̀ rọra tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ما أظن torí mi ò قديم lérò yìí pé الأرض àwọ̀ tílẹ̀ mú wá yìí إلا من هذه الأجساد mi ò lérò ẹ̀ sí nǹkan kan àyàfi الله أكبر. ara tá a lò yìí الله أكبر. òun ló mú kọ́lọ̀ lẹ̀ rí báyìí. الله أكبر. bàbá ti àgbàdo bọlẹ̀ yóò wù àwọn tí wọ́n ń tì bọlẹ̀ látijọ́ ibo làwọn wù sí. الله أكبر. وقبيح بنا وإن قدم الأهد هوان الآباء والأجداد الله أكبر. ibi ọ̀rọ̀ tẹ́ حياكم الله Mọ̀lánà Sheikh Adam òfin tí Islam fún wa látara pé tán bá bímọ ká tọ́jú ọmọ bẹ́ẹ̀ náà ni ọmọ tó bá ti wáyé òun náà ti kádàrá sàárè nù bẹ́ẹ̀ ni òfin Islam ni Mọ̀lánà Sheikh Adam wá ṣàkólé kan rẹ̀ bẹ́ẹ̀ ni ó ti wá kún ó wá kún bí a sin òkú sí náà sàárè míì ó ti pẹ́ àtúngbẹ̀ àtúnkó mi sí èmi ó ti pẹ́ àtúnkó mi sí ó ti wá kún débi pé kò ṣe kò tiẹ̀ ṣe tún gbẹ́ mọ́ àfi kárí àwọn nìkọ́bà Lagos State Niqabatul Markaziyyin nìkọ́bàtul markaziyin Agége chapter lábẹ́ Lagos State lábẹ́ Lagos State. akramakumullah sa So àwọn ni wọ́n wá dìde àwọn jọmọ́ kọ́kọ́ gbé ńgbà kan wọ́n lọ ralẹ̀ sí Ayọ̀bọ ilẹ̀ yẹn London attention abẹ́ power line ẹ̀yàn á lè ló ń gbókù lọ sí kí wáyà wá jábọ́ lè lónìí. So ilẹ̀ yẹn Ọlọ́run kádàrá pé ó dá bẹ́ẹ̀ Ọlọ́run kádàrá pé a kò ní rí bẹ́ẹ̀. ó ti dá bẹ́ẹ̀ torí lábẹ́ tẹ̀sán òkú wà di púpọ̀ nù. So ńgbà tó yá làwọn nìkan bá wa Agége chapter tí mo wí akramakumullah Lagos State lábẹ́ olórí wa ní Lagos State ní àfáà wa Sheikh Musa Agboola so but lábẹ́ Sheikh Yahya yìí ni àfáà Dáúdà wà
Sheikh Daoud Alfanla ní Agége chapter. akramakumullah. So pẹ̀lú àwọn Agége yẹn náà wá kóra wọn jọ pé àwọn fẹ́ ṣe àfi káwọn tún ìtẹ́ ìṣe. Allahu akbar. Allahu akbar. Wọ́n wá rí ilé kan lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tó fara tibẹ̀ wọ́n á fẹ́ rà. Allahu akbar. Ibi táwọn tí wá ń wá káàkiri wọ́n pàdé Agége chairman níbẹ̀ tóun lọ wo bẹ̀ ìyẹn Eégúnjọbí. akramakumullah. So pẹ̀lú bàálà yẹn Ògúndìmú ẹ̀gbọ́n ẹ̀ lèmi pẹ̀lú ẹ̀jọ jẹ́ classmate Allahu akbar. Ayakumullah. ní school. níléèwé Ṣẹ́gun Ògúndìmú akramakumullah. òun ni Dáre kọ́ ló ń jẹ́ Ṣẹ́gun Ògúndìmú anakumullah. òun ni but àbúrò ẹ̀ ní bàálà yẹn Ògúndìmú ni ìyẹn náà mọ̀ mí dáadáa. So òun ló wá fẹ́ ra lé yẹn náà rí ọ wá ní nígbàtán a bá sọ̀rọ̀ pé ẹ̀yìn Markazi fẹ́ rà ó ní nǹkan tí Markazi bá fẹ́ rà òun á juwọ́lẹ̀ Allahu akbar. níbẹ̀ àmọ́ 18 million òun lòun rà a ní kó gbé fún wa wípé kó bùn wa ṣó tí ẹ lóhun juwọ́lẹ̀ Allahu akbar. ìyẹn ti tó wa ní Allahu akbar. kíní níjọ́tà náà bí wọ Mẹdínà tó mọ́ṣáláṣí ẹ̀ marbadu ni fún gbogbo àwọn bí ààtàn so lára bí sẹ̀wì mú ní fi èlò náà fẹ́ tà àwọn ọmọ òrukàn kan náà ní ọmọ òrukàn a lè jẹ ogún ọmọ òrukàn so ìwọ tó fẹ́ kọ́ mọ́ṣáláṣí wọn kò sínú ìtàn Islam kò lọ gbalẹ̀ onílẹ̀ wà ló fẹ́ fi jíṣẹ́ Ọlọ́run òsísà alájú orí fẹ́ ní harí nù fanahara fi nari jahannam bó ṣe rí nìyẹn Ànábì gan tọ́lọ́run ránṣẹ́ sallallahu alaihi wasallam ó sanwó tí ẹ ní Allahu akbar. táà ni wọ́n fẹ́ fi jọ wọ́n ní alìsìlámù yẹ̀sídù wà láyàn kúsù ní sáàrí kú ní kìyàsù máa alfààrí òun ló ń ṣe yẹn so ó lóhun 18 million lòun rà òun á tà fún wa bẹ́ẹ̀. Allahu akbar. So bá a ṣe rí ní kò sówó àwọn èèyàn rò ipá ń ká owó Markazi ní albarka lójú. Allahu akbar. Gbogbo nǹkan tó à ń bẹ̀ à ń súnra à ń ṣe ni níjọ́ táwọn nìkọ́bà gbogbo àpapọ̀ nìkọ́bà tán ra ilẹ̀ ẹ̀yìn yìí nìkọ́bà gbogbogbò gọ́vnà Ogun State níjọ́ náà Amosu Ìbíkúnlé Amosu ni mo lọ bá kọ́rọ̀ ń kó ṣe dáadáa fún. Àmín. Ó fún wa ní 20 million
níjọ́ náà wọ́n dẹ̀ pè fún wa ní 30 million. So nìkọ́bà àti nìkọ́bà Agége, gbogbo nìkọ́bà papọ̀ ni wọ́n dá 10 million. Òun la fi rà. níjọ́ náà ti ń bẹ ní ilé mẹ́ta Ilé kó tó mẹ́ta. wá di ilé ńláńlá nínú márkàsì nísìn. Kó tó wá di agboolé markazi. Alhamdulillah. So alhamdulillah. Alhamdulillah. So ó gbé kalẹ̀ fún abẹ́ pẹ̀lú ìdí owó. Èmi ò mọ béèyàn ṣe tọrọ bára ni. ó rẹ̀ bá lọ́wọ́ bàbá Àmì bá karamakumullah sàn. mi èé sì ṣolówó. Mo ń tọrọ owó, mi èé ṣolówó. lọ́dọ̀ ọlọ́run Bẹ́ẹ̀ ni mo ń tọrọ owó lọ́wọ́ Ọlọ́run. lọ́dọ̀ ọlọ́run káwọn èèyàn máa sọ pé ẹ̀ ń tọrọ owó kán má tún lọ yí sí nǹkan mi. ọ̀dọ̀ ọlọ́run. Ẹ̀ta ni mo lọ kanlẹ̀kùn lé ẹ̀. So tán bá fún mi màá gbà, tí wọ́n bá fún mi mi ò ní tọrọ. Allahu akbar. مر على الناس شبه الملك. أمر على الناس شبه الملك. صرت غنيا بلا درهم أمر على الناس شبه الملك. رأيت القناعة كنز الغنى. Allahu akbar. Mo rí pé pẹpẹ ọrọ̀ téèyàn fi كنز الغنى. فصرت بأزيالها ممتسك. Mo bá gbárù ẹ̀ mú. فلا يراني على بابه. Eléyìí ò ní rí mi lẹ́nu ọ̀nà lé ẹ̀. ولا يراني له ملهمك. Ẹlòmí ò sì ní rí mi pé mò ń gbọ́n tẹ̀tẹ̀, mò ń gbọ́n ṣẹ̀ṣẹ̀ lé olówó lẹ́yìn. فصرت غنيا بلا درهم. Mo wá di olówó bílà dirhami láì ní kọ́bọ̀ lápò. أمر على الناس شبه الملك. Wọ́n á rìn láàrin àwọn èèyàn shibah al-malik tí mo jọ ọba. Allahu akbar. يحسبهم الجاهلون من التعفف يسألون الناس إلحافا. So àmọ́ ọ̀rọ̀ débẹ̀ ní ìsìn a ní ìdí ẹ̀. Àìkọ̀fẹ́ tó bá fẹ́ ṣe rí wípé wọ́n ló fẹ́ ṣe rí rárá má ṣe rí rárá. Ilẹ̀kùn markazi ó sì wà ní ṣíṣí. Ó wà ní ṣíṣí fún ẹnikẹ́ni tó bá fẹ́ náà kó kàn gba right channel. Masha Allah. Òun ọ̀nà tààrà kò má lọ kó sọ́wọ́. So ìyẹn àti mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹnu nǹkan tí mo rí lórí ẹ̀ nìyẹn tí a fẹ́ sọ. Account number ni wọ́n á fi padà hàn. Wọ́n gbé sórí page. Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá láyé pẹ́. ṣé bàbá. حبيب الملايين ربنا صفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركنا الصفا مديرا لمركز. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára
tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm